nǹkan kọ́ńtà o nǹkan kọ́ńtà o ẹ jẹ́ ká wá bí careful gbogbo àwọn tá à ń gbọ́ ọmọ lọlé àràbò o gbogbo àwọn tá à ń gbé ọmọ lọlé àràbò lẹ́nu jẹ́ mẹ́ta ẹ jẹ́ ká ṣẹ́rí kò síná lé mi but ìtara ni mo fi dìde gbogbo àwọn tá à ń gbé ọmọ lọ sí ilé àràbò ẹ jẹ́ ká wà bí careful lẹ́nu jọ́ mẹ́ta yìí because kò ní hun ẹni tó fi 5,000 dinar 500,000 gbé ọmọ wọlé kò ní hun kò tiẹ̀ ní gbàdúrà pé kí ọmọ yẹn ṣàìsàn débi tó máa gbàdúrà pé kó hun lùzì ọmọ yẹn ṣó ti yé nísìn èmi ò sí lára àwọn tó ń ṣòwò ọmọ o bọ́tì kò yí sì kéèyàn tó rí 1,000 tùjọ nínú ìlú yìí ká má ṣe wá sọ pé 5,000 dinars gbogbo ẹ̀yin tẹ́ ń gbé ọmọ fún àràbò gbogbo ẹ̀yin tẹ́ ń gbé ọmọ fún àràbò ẹ wà extraordinary careful nínú ìlú yìí o lẹ́nu jọ́ mẹ́ta àràbò fúnra wọn kan ti ń ṣọṣẹ́ o àràbò fúnra wọn kan ti ń ṣọṣẹ́ ibi ń pa wọn o gbogbo ọ̀nà tó lè fi rí owó náà ń wá o àwa dúdú kan dẹ̀ ti ṣí ojú wọn sí kidnapping o ṣé wàá mọ the fairness part of the issue ni pé àràbò máa kidnap ọmọ àràbò máa sọ pé òun nídìí ọmọ ó máa gba ọmọ lọ́wọ́ dúdú àràbò tún máa lọ ta ọmọ yẹn sí ọwọ́ dúdú gbogbo ìwọ tó jẹ́ dúdú tó ra ọmọ lọ́wọ́ àràbò tó ń ṣe bànábìṣì ọmọ làkejì ẹ dúdú nàìjíríà àbí Ghana àbí any country bíi ti tiẹ̀ láti gba owó lórúkọ Jésù tó bá gba owó yẹn máa ná lórí àwọn ọmọ ẹni gbogbo ìwọkíwọ tó ń gba owó lọ́wọ́ àràbò tó ń ta ọmọ làkejì bíi tiẹ̀ fún ẹ tí wọ́n ń tàràbò ń kidnap nàìjíríà bíi tiẹ̀ lé ẹ lọ́wọ́ tó wá ń kówó fáràbò ní agbára ọlọ́ọ̀ ikú òjijì ló máa bá mi pa gbogbo yín gbogbo bí kí tẹ bá wà lórí igun mẹ́rin àgbáyé tí kì í ṣe pé o gba ọ̀nà tó gbé ọmọ wọnú Libya tó jẹ́ pé ṣe ni ìwọ dìdí ń gba owó lọ́wọ́ àràbò àbí tó ń gba ọmọ lọ́mọ àwọn ènìyàn bíi tiẹ̀ tàràbò lọ ń kidnap àwọn èèyàn bóyá gbé wọn ní taxi ni àbí ṣe ni wọ́n gbé wọn nínú mọ́tò àbí ṣe náà lọ́nà tọ́lọ́pàá dìdí gbé wọn sínú mọ́tò tó wá gbé wá fún wọn bóyá connection house ni o bóyá ibì kan ló jọ sí o tó wọ́n ń gbé wọn lọ lé àràbò ni I don't care bọ̀ ṣùgbọ́n tí wọ́n dúdú wọ́n kí wọ́n tó bá ta gbé jáde nínú obìnrin tó o jẹ́ wípé ènìyàn ni ẹ́ atẹ́gùn fẹ́ sí ẹ̀ òun mọ mi òun tẹ̀lé Libya tí wọ́n wá ń ta àwọn dúdú bíi tiẹ̀ fún ẹ tó ń kówó láwọn àràbò lọ́wọ́ ibikíbi tó bá gọ sí kó jìjà bá mi pa ẹ́ tọmọtọmọ gbogbo ẹ̀yin tẹ́ wà nínú iṣẹ́ burúkú lẹ́nu jẹ́ mẹ́ta tẹ́ pé gbogbo àwọn ọmọ ọlọ́mọ tó bá ti di pé wọ́n gbé wọn bẹ́ẹ̀ àràbò máa gbé wọn lọlé àràbò ni àràbò máa gbà wọn àràbò mi máa pretend bí pé òun nídìí ọmọ ó máa gbé yín bọ́lẹ̀ ó máa pè yín àbí kó pàdé yín lọ́nà pé òun nídìí ọmọ àwa gba nọ́mbà yín ọmọ tẹ́ bá gbé fún ó máa lọ gbé ọmọ yẹn tà fún dúdú mi ilé aṣẹ́wó ẹ̀yin olórí burúkú kan tẹ́ pera yín Nàìjíríà bí mi ìfẹ́ mọ́kọ bí Ghana ni ẹ wá kówó fáràbò